أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ kẹrẹ àti gẹrẹ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam akí gbogbo etí àtọ́jú tí ń wò wá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run ọba tó ní ká tó ráwẹ̀ náà bá débi tá a bá dé yìí kọ́mọ́sá járó pin oṣù náà o kó já máa rí ìgbà lọ pẹ̀lú ìmánì ihsanu àti islam wala àjọ kan ṣoṣo Ọlọ́run kó wá já sọ́pọ̀ rẹ̀ láyé wala la ilaha illallah. Gbogbo ń tá bá ṣe ní pẹ́pẹ́ ń furu ń bẹ̀ kọ́lọ́ mọ́ ṣàtẹ́wọ́gbà kọ́lọ́ mọ́ dàlú à ń gbáyà. Mukafiru tí mo mú wálé nínú àwọn mukafiratu zunub gẹ́gẹ́ bá ti ń bá bọ̀ ó wá kí wa kú eríire ni o ó dẹ̀ wá dùn wá nú torí pé àti ń tà tí ń ṣe already ni àti accomplish ẹ̀ díẹ̀ náà ló kù kẹ́sẹ̀ yẹn parẹ́ pátápátá. Mo lè sọ wípé àti delete ẹ̀ ọkàn sì wá no recycle bin ni kó má bàa mọ́ revolve àbí kó má bàa revive ara ẹ̀ à ń láti lọ delete ẹ̀ kájọ́ get deleted permanently ká lọ no recycle bin ká delete ẹ̀ pátápátá. Májẹ̀mú kékeré náà ló kù. Àwẹ̀ tèmi àti ẹjọ́ ń gbà yìí náà ni òun náà fún rẹ̀ mukafirun minal mukafirat nínú nǹkan tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ lọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́. Má jẹ́ kí bẹ́ṣẹ̀ rẹ ṣe pọ̀ tó sẹ́ àní má jẹ́ ọmọ ọjọ́ láyà tó bá ti wà níwájú àforíjìn Ọlọ́run. Kò sí bẹ́ṣẹ̀ rẹ ṣe pọ̀ tó ẹ̀ṣẹ̀ rẹ ọ̀tọ̀ àforíjìn Ọlọ́run. Àforíjìn Ọlọ́run tóbi ju ẹ̀ṣẹ̀ rẹ lọ. Tó bá gbẹ́ṣẹ̀ rẹ ṣe gbé àforíjìn Ọlọ́run ó dẹ̀ gbé mi kò ní máa pòun gbé nǹkan kan mi. Àforíjìn Ọlọ́run tó need níbi tá àforíjìn Ọlọ́run tóbi tó dédé tó need fàdúró ẹ̀ṣẹ̀ rẹ kò ju tí yẹn bá ti abẹ́rẹ́ bọnú odò sẹ́rí dédé kan ẹyọ kan tí ó kan omi tí ó kan ẹyọ kan nú ẹ̀yẹn ní dédé àforíjìn Ọlọ́run tó nídìí tí ó cover àdúgbò ẹ̀ṣẹ̀ rẹ sọ́lọ́ wọn wá dé àforíjìn Ọlọ́run ọba kù ṣé kan yẹn dín omi odò kù kò dín nǹkan kan kù lára odò so má jẹ́ kẹ́ṣẹ̀ rẹ ọjà ọ láyà débi pé ó wàá rò pé Ọlọ́run ọ̀la àforíjìn tó lè cover rẹ lọ́dọ̀. Àwẹ̀ Ramadan tá ń gbà yìí mukafirun minal mukafirat nínú nǹkan tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ ńlọ́wà ọkàn ní ìdíkọ̀ọ́ra àfimọ́jẹ̀mú méjì kún. Ànábì sallallahu alayhi wa sallam ó ní man sọ́mà Ramadana imanan wa ihtisaban ẹni bá gba àwẹ̀ Ramadan yìí tó gbà pẹ̀lú iman yẹn pé tó gbà pẹ̀lú ntànpé ní iman tó dẹ̀ gbà pẹ̀lú ntànpé ní ihtisab. Ànábì ní ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe rí láyé ẹ̀ pátápátá wọn á dẹ̀ fọ́ mọ́. Àwẹ̀ Ramadan tó ti ń gbà already tó ti gba àìmọye rẹ̀ sí àìmọye ẹ̀ lọ́dún sẹ́yìn Ànábì ní tó bá gbà pẹ̀lú iman àti ihtisab. Hadisi náà Imam Bukhari àti Muslimi ló gbà wá. Naam, kí ni jẹ́ imani kí ni jẹ́ ihtisab ni mo fi sọ pé 80% ẹ̀ ó ti accomplish already ó kàn kù 20% tó kàn fi rọra achieve ẹ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ mi mo bá báríkà mi oríire mi gbogbo ẹ̀ṣẹ̀ mi ti di ohun ìgbàgbé ó ti di ohun parẹ́. Méjì tó kù 20% tó kù tí ń jẹ́ májẹ̀mú méjì òun náà ni al-iman wal ihtisab. Kò ní imani àti ihtisab kí ni jẹ́ imani kí ni jẹ́ ihtisab. Imani ni pé àwẹ̀ yìí kọ́ ọmọ ẹ̀gbá nítorí pé ó fẹ́ fi sin lọ́hùn. Gbọ́mi yé o ẹlòmíì ó rò pé ń ta fi ń gbà náà nìyẹn rárá o àníyàn kì í pẹ́ yí padà. Mo fẹ́ fi sin lọ́hùn. Àìmọye yẹn ní lọ hajj nílẹ̀ Yorùbá wa nítójú ọ lọ ní pé ìyáálé rẹ ti lọ òun náà dúró òun ṣe lọ pé ìyáálé òun ṣe fàárí kò já wọn gbádùn láti gbà tó ti lọ hajj ṣe rí i pé kì í ṣe imani ní gbé lọ hajj. Ibi tó ti dá imani àti iṣẹ́ ayé mọ́ nìyẹn. Àti wá gbọ́ pàdúrù mi yọ gbàwé adúrù mi wá ń jọ̀sán àti gbọ́ ló jẹ́ kẹ́lẹ́ mi ọmọ gbàwé o kìí ṣe pé ó nífẹ̀ẹ́ àwẹ̀ tí àwẹ̀ bá ti ń bọ̀ táwọn ọmọ kéékèèké bá ń dunnú lílo òkè àwọn àgbàlagbà kan bẹ́ wọ́n mọ̀ kanra ní pé oṣù yẹn tún dé wọ́n nífẹ̀ẹ́ ìmọ̀ náà ní pé fẹ́ gbà á jẹ́ kí inú rí ó dùn láti sọ́ra rẹ dẹrú nínú oṣù yìí. Ẹ bá dé hajj bọ́mọ Yorùbá ó ṣe kọ́kọ́ lọ́mọ kan yín bí ó ṣe máa ní ọmọ dùn tó bá ti dé Madina kò tí ì bẹ̀rẹ̀ ṣe hajj rárá bí ó ti kọ́kọ́ kan yín ní ọmọ dùn pé eyín alájà ó kàn yín lọ́dún ó kàn sósì ó tún kàn sí sàlẹ̀ ṣe é sì rí i pé kò ṣe nítorí tọ́lọ́run ni àníyàn ti ń yí padà káníyàn ọba mọ́ bá yí padà lérí Ramadan tá ń gbà lánàbì fífi kún pé imanan gbà pẹ̀lú gbàgbọ́ iṣẹ́ rẹ̀ iṣẹ́ gbàgbọ́ nìkan máa jẹ́ nínú ààwẹ̀ nítorí tá ń pè ní imani qawlun qasdun wa qawlun wa amal. Ìgbàgbọ́ nínú Ọlọ́run jẹ́ kó jẹ́ pé ìgbàgbọ́ imani kọ́ kọ́ sọ́dà iman kó dẹ̀ ṣiṣẹ́ iman kó dẹ̀ sọ̀rọ̀ imani nínú àwẹ̀ tó bá wà nínú àwẹ̀ nǹkan tó máa gbọ́ nǹkan tó máa sọ nǹkan tó máa wò jẹ́ kí gbogbo ẹ̀ jẹ́ iman nǹkan ìgbàgbọ́ nǹkan Ọlọ́run ni kó máa repeat ara rẹ̀ nínú life rẹ̀ nígbà tílẹ̀ bá ti mọ́ títí tílẹ̀ ó fi ṣú títí mọ́júmọ́ àìwà nínú àwẹ̀ Ramadan kó máa wo ìwòkúwò kó tún máa sọ̀sọ́kúsọ kó tún máa ṣèṣekúṣe kó máa dápara tí ọ̀dá àbí kó máa gbọ́gbọ́kúgbọ́ lẹ́nu lásẹ̀mblì lẹ́nu àwọn ọ̀rẹ́
láti associate ara rẹ̀ máwọn tí ó mọ̀ sọ tó dáa mọ̀ gbá wọn wá sí tó dáa mọ̀ gbọ́ Quran mọ̀ ka Quran tó bá lè ka mọ̀ lọ ìjókòó tí wọ́n ti ń ṣàlàyé àlùkùsà occupy gbogbo time rẹ̀ pẹ̀lú ẹ̀sìn sàárà iṣẹ́ olóore mọ̀ kọlù family mọ̀ sokùn ẹbí papọ̀ mọ̀ parí ìjà fáwọn èèyàn jẹ́ kí kíní yẹn occupy time rẹ̀ nínú Ramadan ó ti fi ìmánà kún nìyẹn wà ti sábà lẹ́lẹ́kejì tá Ànábì sọ o ti sábà ní pé jẹ́ kó wà lọ́kàn rẹ̀ pé ládàá yìí mọ̀ ń dù ládàá yìí mọ̀ ń fẹ́ máa gbọ́ mi dáadáa sórí ń gbà mí bẹ́ẹ̀ a máa ṣiṣẹ́ ládàá bẹ̀tẹ̀ á ti gbàgbé ìpín ládàá là ń fẹ́ díẹ̀ á ti gbàgbé níjẹta yìí àbíjò lábẹ̀rẹ̀ ààwẹ̀ lift pa èmi àtàwọn kan pọ̀ ni wọ́n wá ń kíra wọn pé tó àwẹ̀ tún dèrè o pé another chance rèé láti fi lose weight tí wọ́n tán kíra wọn tán dára wọn báríkà fún yẹn pé another chance ló tún dé yìí o láti fi lose weight kò burú kí yẹn lose weight yẹn gbọ́dọ̀ máa lose weight tó bá jẹ́ ní ti weight rẹ̀ ti kọjá bó ṣe yẹ bẹ́ẹ̀ ti ṣe nítorí ní tá a fi ń dáwẹ̀ nìyẹn kò sí ètì sáàbù ń bí ń tán ṣe yẹn mọ́ ó ti kúrò pé wọ́n ń du ládàá bẹ̀ wọ́n ń du àforíjìn bẹ̀ bá ṣe lose ẹ̀ṣẹ̀ nítorí wá sí mi lọ́kàn nípa bá ṣe lose ẹ̀ṣẹ̀ ló yẹ ká máa discuss kì í ṣe bá ṣe lose weight gbàtọ́ lọ ń sọ̀rọ̀ àwọn ní la'allakum tattaqun mo fẹ́ kí ẹ gbà bóyá ẹ lè rí bẹ̀rù Ọlọ́run mú bẹ̀ kò sọ pé la'allakum takhsiruna al-wazna bóyá ẹ lè lose weight objective Ramadan kọ́ ni kò lose weight in fact tí mo sábà ṣẹlẹ̀ nínú Ramadan pé ọ̀pọ̀lọpọ̀ tún máa gain weight sí ni torí kálukú ọmọ bínú jẹun ni ìjẹkújẹ ìkanra jẹun pé mò ń gbàwẹ̀ látàárọ̀ yọ kàn jẹun bí ó ṣe yẹ yọ dẹ̀sùn lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ nítorí ká dùnú Ramadan kí bó la ṣe lose ẹ̀ṣẹ̀ wa ẹni bá gbàwẹ̀ tiẹ̀ nítorí pé ó fẹ́ lose ẹ̀ṣẹ̀ ó fẹ́ káforíjì ọba òun ó fẹ́ rí ládàbẹ̀ òun ni ó ń jẹ́ al-ihtisab níyàn bá lè kó mọ́jẹ̀mú méjèèjì yìí kún àwẹ̀ tí ń gbà Ànábì ní gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo àṣìṣe rẹ̀ tó ṣáájú Ọlọ́run dẹ̀ forí àṣìṣe náà jìn ìyẹn náà la tún mú wá sí etí ìgbọ́ ara wa lé ní Ọlọ́run fèrè jìn èmi tí ń sọ kó fèrè jìn ẹ̀yin tẹ́ ń gbọ́ náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.